ó ṣe olóore, ó gbà Sátánì láàyè láti dá ayé wa rú. Ó ṣe olóore, ó ṣeun, ó ṣeun, ó ṣeun Jésù o, ó ṣe o, ó ṣe o, ó ṣe o bàbá. Ó ṣeun o, ó ṣeun o, ó ṣeun Jésù, ó ṣe o, ó ṣe o, ó ṣe o bàbá. Ìwọ lọ́pẹ́ yẹ, ó ṣe o Mèsáyà, ìwọ nìyìn yẹ o, ó ṣe o Mèsáyà, ìwọ ló yẹ o, ìwọ ló yẹ, ìwọ ló yẹ láti gba ògo. Ìwọ ló yẹ o, ìwọ ló yẹ, ìwọ ló yẹ láti gba ògo. Olúwa ó ṣeun lọ́pọ̀lọpọ̀, ògo ni fún orúkọ rẹ̀, adúpẹ́ ayìnyàn, ó gba ọpẹ́ wa bàbá, gba ọpẹ́ wa, gba ọpẹ́ wa Ọlọ́run mímọ́, ìyìn yẹ Olúwa, ọba tó tó sìn, Jésù adúpẹ́ o, Jésù Olúwa wa, àmín. Bóyá ọmọ Ọlọ́run, mo kí yín káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí, ó dára fún gbogbo ẹni tó ń wò mí, ojú tẹ́ fi wò mí yẹn kò ní fọ́ o, etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di lórúkọ Jésù. Oṣù kẹwàá yìí, oṣù ọpẹ́ ni, èṣù fẹ́ èṣù kọ̀, ìwọ náà máa gbégbá ọpẹ́ ní oṣù yìí, ó máa dára fún ẹ, àti ìwọ àtaya àtọmọ àtọkọ, ẹ máa jó ní oṣù yìí, ìyanu ti ṣẹlẹ̀, ṣe ni kó o máa retí, torí pé Ọlọ́run kì í parọ́. Àwọn àdúrà tó ti gbà láti January títí di September, Ọlọ́run ti dáhùn, èsì wà lọ́nà, wo òjò yẹn ti ṣú, kó bẹ̀rẹ̀ sí ń rọ̀ ló kù, ọ̀run rẹ ti ṣú, òjò bẹ̀rẹ̀ sí ń rọ̀ ló kù. Bẹ́ẹ̀ ni wọ́n máa kí ẹ kú oríire ní ọdún yìí o, nínú pàápàá jùlọ oṣù yìí, ó kù oṣù méjì tọdún máa parí, ó ò ní fìbànújẹ́ parí ọdún yìí, kò ṣeé ṣe, àti èmi àti ẹ̀yin, a ò ní fìbànújẹ́ parí ọdún yìí lórúkọ Jésù, yóò dára fún wa. Bẹ́ẹ̀ ni Jésù lọ, àmín. Apá kejì ọ̀rọ̀ ìyànjú mi ti ìjẹta òní yìí, agbára tó wà nínú yíyin Ọlọ́run part 2, agbára tó wà nínú yíyin Ọlọ́run part 2. Mo sọ ní ọjọ́ méjì sẹ́yìn pé ọ̀pọ̀lọpọ̀ Kristẹni ló gbàgbọ́ pé àdúrà nìkan ni ọ̀nà tí Ọlọ́run fi ń bá wa pàdé, bóyá láti fún wa ní ìwòsàn ní o, bóyá láti ṣẹ́gun fún wa ní o, bóyá láti ràn lọ́wọ́ ní o, fún ààbò ní o, tàbí láti gbé ire ayé wa lé wa lọ́wọ́. Kò rí bẹ́ẹ̀ rárá o. Àdúrà jẹ́ ọ̀kan lára ọ̀nà tí Ọlọ́run fi ń dá wa lóhùn ní gẹ́gẹ́ bí nígbàgbọ́. Tàbá pé àdúrà dára, inú àdúrà tí máa ń ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run, onírúurú ọ̀nà ni Ọlọ́run máa ń lò láti bá wa pàdé, láti ràn wá lọ́wọ́ nípa ti ara àti nípa ti ẹ̀mí, bí ó ti wà láti tìkọ́ ṣe, ó ń bẹ nísinsìnyí, bí ẹni sì máa rí ti ayé ànípẹ̀kun. Ọ̀kan lára tí Ọlọ́run máa ń lò náà ni ìyìn. Ọ̀pọ̀lọpọ̀ wa ní a kì í lo kọ́kọ́rọ́ ìyìn yìí, àdẹ̀mọ́ bó ṣe lágbára tó, ìyìn lágbára gan. Kò sí ohun tí Ọlọ́run ò lè ṣe, kò sí o, ṣùgbọ́n nǹkan tí Ọlọ́run ò lè ṣe tí ó dẹ̀ tún wà, Ọlọ́run kò lè yin ara rẹ̀. Àbó ti kà Bíbélì nítorí pé kíyèsí Ọlọ́run sì dìde, ó sì bẹ̀rẹ̀ sí ní jó, ó sì bẹ̀rẹ̀ sí ní yin ara rẹ̀, ó sì bẹ̀rẹ̀ sí ní lùlù. Èmi ò rí kà Bíbélì. Lára ohun tí Ọlọ́run ò lè ṣe ni pé Ọlọ́run ò lè yin ara rẹ̀. Ìdí tá a fi dá wa nìyẹn, láti máa yin Ọlọ́run tọ̀sán-tòru, láti máa mú inú Ọlọ́run dùn. Bẹ́ẹ̀ ni, láti máa wá sínú bóyá kì í ṣe inú chọ́ọ̀chì nìkan o, nínú chọ́ọ̀chì ká jó ká yin Ọlọ́run, nínú ilé wa a lè yin Ọlọ́run, nínú mọ́tò wa, bóyá wà nínú ilé ìwẹ̀ ni, kò sí ibi tí a ti lè yin Ọlọ́run. Inú Ọlọ́run máa ń dùn gan-an tá a bá ti yin Ọlọ́run. Ìyẹn máa ń rí àánú gbà, bí sọ lánàá, ìyẹn máa ń rí ìwòsàn, ìyẹn máa ń rí oore ọ̀fẹ́, ìyẹn máa ń rí ìdáǹdè, ìyẹn máa ń rí ìtúsílẹ̀, ìbùkún máa ń dé nínú yíyin Ọlọ́run. Mo ní lánàá, níjẹta mo sọ pé tá a bá gbàdúrà, Ọlọ́run máa ń rán àwọn áńgẹ́lì ni kí wọ́n lọ gbé ẹ̀bẹ̀ àdúrà wa sókè. Ṣùgbọ́n tá a bẹ̀rẹ̀ sí yíyin Ọlọ́run báyìí, Ọlọ́run jẹun pé Ọlọ́run kan máa ń jó. Bẹ́ẹ̀ ni, ọmọ máa mi rí ni pé ó káàdì ọmọ mi yìí, Ọlọ́run kan máa jó fúnra rẹ̀ pé ọmọ mi ló yìn mí báyìí. Tá a bá wo ọba ayé, tá a bá bẹ̀rẹ̀ sí ń kí ọba ayé gan-an, inú wọn máa dùn ni, wọ́n máa jùrù kẹ̀rẹ̀, wọ́n ní káre káre, mélòó mélòó wá ní ọba àwọn ọba. Ìyìn lágbára gan-an, mo sọ, mo bẹ̀ ọ́, lọ gbọ́ apá kìíní
ọ̀rọ̀ ìyànjú yìí apá kìíní ẹ̀ dáa gan ó ṣe pàtàkì kí apá kejì kó lè bá a ní ìtumọ̀ tó dára fẹ́ lórúkọ Jésù. Lẹ́ẹ̀ni mo kàn fẹ́ ká wo bí ọ̀nà méjì àwọn tó lọ́n tún fún ní ìṣẹ́gun tí wọ́n rí àánú Ọlọ́run tí wọ́n rí oore ọ̀fẹ́ Ọlọ́run nípa ìyìn. Wọ́n pe ọmọkùnrin kan ní Paul àti Sílà. Ẹ bá wo ìwé Iṣẹ́ àwọn Àpọ́stólì orí 16 ẹsẹ̀ 16 títí dé 29. That is Acts 16 verses 16 to 26. Acts chapter 16 verse to 26. Ṣùgbọ́n torí àsìkò wa méjì péré ni máa kàn bí ẹsẹ̀ mẹ́ta mẹ́rin máa kà lénìí kí ó lè yé wa dáadáa bí ìyìn ṣe máa ń fún wa ní ìṣẹ́gun. Ó ṣeéṣe kó o ti gbàdúrà kó o ti gbà kó o ti ṣe kó dàbí ń pèsè òde kọ́kọ́rọ́ tó lágbára fẹ́ fún yìí ìyìn. Tá bá wo verse 22 ó ní àwọn èèyàn náà bẹ̀rẹ̀ sí lu Paul àti Sílà. Àwọn adájọ́ wá fa aṣọ wọn ya mọ́ wọn lára, wọ́n pàṣẹ pé kí wọ́n nà wọ́n. Verse 23 nígbà tí wọ́n ti nà wọ́n dáradára wọ́n bá sọ wọ́n sẹ́wọ̀n. Wọ́n pàṣẹ fún ẹni tí ó ń ṣọ́ ẹ̀wọ̀n sọ àwọn ẹlẹ́wọ̀n pé kí ó sọ wọ́n sí inú ẹ̀wọ̀n tó dára nínú ọ̀gbun náà pé kó ṣọ́ wọn dáadáa kó mójútó wọn. Verse 24 nígbà tí ó ti gba irú àṣẹ báyìí ó sọ wọ́n sínú àtìmọ́lé ti inú pátápátá, that is the inner dungeon. Ó tún fi àbá kan ẹsẹ̀ wọn mọ́ igi, ìyẹn ni pé wọ́n fi ṣẹ́kẹ̀ṣẹ̀kẹ̀ dè wọ́n mọ́ igi, wọ́n dè wọ́n mọ́lẹ̀ nínú ẹ̀wọ̀n. Lẹ́yìn gbọ́ mi o. Verse 25 nígbà tí ó di ọ̀gànjọ́ Paul àti Sílà ń gbàdúrà wọ́n ń kọrin sí Ọlọ́run, àwọn ẹlẹ́wọ̀n yòókù sì ń dẹ́tí sí wọn. Verse 26 ó ní lójijì ní ilẹ̀ mì tìtì tó bẹ́ẹ̀ tí ìpìlẹ̀ ilé ẹ̀wọ̀n mì, lọ́gán gbogbo ilẹ̀kùn ṣí, gbogbo ẹ̀wọ̀n tí a fi dè wọ́n di àwọn ẹlẹ́wọ̀n ó tú. Hallelujah. Nínú yìí ni o mo fẹ́ kó o kà dáadáa jọ Acts 16 kó lè yé dáadáa bẹ̀rẹ̀ láti verse 16 títí dé verse 26. Ogun gbọ́n torí àkókò wa mi ò ṣe lè kà fún wa. Àwọn ọmọkùnrin yìí wọn ò ṣe nǹkan kan o, iṣẹ́ Ọlọ́run ni wọ́n ṣe o. Tọ́mọ tán tí wọ́n bẹ̀rẹ̀ sí náà wọ́n ní kán tì wọ́n mọ́lé. Wọ́n tún wá fún àwọn warders àwọn ẹlẹ́wọ̀n àwọn tó ń ṣọ́ àwọn ẹlẹ́wọ̀n àwọn wọn pè ní warder prison keepers. Wọ́n ní kán tì wọ́n kán jù wọ́n sínú lọ́hùn. Wọ́n dè wọ́n ní ọwọ́ àti ẹsẹ̀ nínú ẹ̀wọ̀n lọ́hùn. Ṣùgbọ́n bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí yin Ọlọ́run. Verse 26 ní lójijì ilẹ̀ mì tìtì tó bẹ́ẹ̀ tí ìpìlẹ̀ ilé ẹ̀wọ̀n mì, earthquake ṣẹlẹ̀, lọ́gán gbogbo ilẹ̀kùn ṣí, gbogbo ẹ̀wọ̀n tí a fi dè àwọn ẹlẹ́wọ̀n sì tú. Ìyẹn ni pé kì í ṣe àwọn Paul àti Sílà nìkan ló gba ìtúsílẹ̀ o, gbogbo ilẹ̀kùn ṣí lójijì. Ohun tí ìyìn ṣe nìyẹn, bí ìyìn ṣe lágbára tó nìyẹn. Èyí tó fi ń rojọ́ kiri, èyí tó fi ń ṣàròyé, èyí tó fi ń bínú tó fi ń jà, ó ṣe wá ọjọ́, ó ṣe wá gànjọ́ òru kí wọn náà fi yin Ọlọ́run. Ohun tó dàbí ẹni kó le yẹn nínú iṣẹ́ rẹ, bóyá iṣẹ́ rẹ ò lọ déédé, bóyá o ti apply títí o rí kan ṣe, bóyá nínú ìgbéyàwó ẹ bóyá wàhálà wà, èyí tó fi ń jà, tó fi ń yọ gbóngbó, tó fi ń yọ ọ̀bẹ yẹn, tó fi ń bínú ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọn bínú sí Ọlọ́run kíníkan ó bá ti ṣe ìwọ ni àròyé. O ò ṣe wá ìgbà àti àkókò tó dára gan lọ́gbọ̀njọ́ kí wọn náà dìde, kí wọn náà wá wákàtí méjì kó o fi yin Ọlọ́run, kó o fi jó. Wọ́n ní kó o kúrò ní wọ́n fẹ́ ní deportation letter, wọ́n á lọ fẹ́ lọ commit suicide, fẹ́ lọ para ẹ. Ìyẹn kọ́ ló kan. Ọkọ fi ẹ́ sílẹ̀, wọ́n á ní dandan psychiatric hospital fẹ́ lọ end up sí. Ìyẹn kọ́ ló kan. Torí pé olùṣiṣẹ́ olúwa fẹ́ lọ bẹ́ sódò. Ìyẹn kọ́ ló kan. Torí pé o ti marry títí o ò tí ì rọ́mọ, o wá ní o fẹ́ fọkọ sílẹ̀. Ìyẹn kọ́ ló kan. Ìyẹn kọ́ ni. Orí bíbẹ́ kọ́ lọ́gùn orí fífọ́. Àní kó o wá ọjọ́, kó o wá ọ̀gànjọ́ òru, kó o wọnú ìyìn tó lágbára lọ, kó o bọ́ sórí YouTube, kó o wá àwọn olórin ẹ̀mí, kó o máa jó, kó o máa yìn, kó o yíra nílẹ̀, kó o máa kọrin, kó o máa pàtẹ́wọ́, kó o máa lágo, kó o máa lùlù, kó o máa kétòru pé Olúwa mo dúpẹ́, ògo ni forúkọ ẹ, kó o máa yin Ọlọ́run tọkàntọkàn,
kó wá bí Ọlọ́run ṣe máa fún ọ náà ní ìṣẹ́gun. Mi ò mọ irú ẹ̀wọ̀n tá a fi dè ọ́ o, mi ò mọ ibi tí ayé fi ọ́ sí o, tó yẹ kó o ṣe gan nìyẹn. Kì í ṣe ìjà, kì í ṣe ẹjọ́, kì í ṣàròyé, kì í ṣe pé ọ̀pọ̀lọpọ̀ máa bọ́ lọ́rùn jà. Ìyẹn kọ́ ni solution, bí kò ṣe pé kó o bẹ̀rẹ̀ sí ní yìn. Tó bá ti bẹ̀rẹ̀ sí ní yìn, ìṣẹ́gun máa wá dé o, ìtura máa dé, àánú á wá dìde fún ẹ, ìrànlọ́wọ́ wá dé, ìgbéga wá dé, ayọ̀ wá dé, àlàáfíà wá dé, ìgbéga wá dé, ìdè á wá já, ohun gbogbo tí wọ́n tó ń fẹ́ á wá tẹ̀ lọ́wọ́, torí pé ní inú ìyìn ni Ọlọ́run ń gbé. Psalm 22 verse 3. Mo fẹ́ ká tún wo ibi tí ìyìn tún ti ṣiṣẹ́. Jọ̀ọ́ mo fẹ́ kó wo 2 Chronicles chapter 5 verse 12 to 14. Ìwé Króníkà kejì orí 5 ẹsẹ̀ 12 dé 14. Ìwé Króníkà kejì orí 5 ẹsẹ̀ 12 dé 14. 2 Chronicles chapter 5 verses 12 to 14. Máa gbọ́. Wọ́n ní gbogbo àwọn ọmọ Léfì tí wọ́n jẹ́ akọrin, Ásáfù, Hémánì, Jẹ́dútúnì àti àwọn ọmọ wọn àti àwọn ẹbí wọn, wọ́n dúró ní igun ìlà oòrùn pẹpẹ náà. Wọ́n wọ aṣọ ọ̀gbọ̀ tuntun, wọ́n ń lo kímbálì, dùrù àti ohun èlò orin olókùn, ìyẹn ni jìtá. Ìwọ̀n 100 àwọn àlùfáà tí wọ́n fún ìpè ń tẹ̀lé wọn. Àwọn afúnpè àti àwọn akọrin pa ohùn wọn pọ̀ sí ọ̀kan ṣoṣo láti fi ìyìn àti ọpẹ́ fún Olúwa. Wọ́n fi ìpè, kímbálì àti àwọn èlò orin mìíràn mọ́ ọn. Wọ́n gbé ohùn wọn sókè láti yin Olúwa. Wọ́n ń kọrin pé Olúwa ṣeun, àánú rẹ̀ dúró títí láéláé. Nígbà náà ni ìkùùkuu ojú ọ̀run kún inú tẹ́ḿpìlì Olúwa, tó bẹ́ẹ̀ tí àwọn àlùfáà kò lè ṣiṣẹ́ ìsìn wọn nítorí ìkùùkuu náà, nítorí ògo Olúwa kún inú tẹ́ḿpìlì Ọlọ́run. Mo rò pé ó yẹ dáadáa. Wọ́n bẹ̀rẹ̀ sí yin Ọlọ́run nínú ìṣọ̀kan, àtẹbí wọn àtará, wọ́n péjọpọ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí yin Ọlọ́run, wọ́n bẹ̀rẹ̀ sí fi ògo fún Ọlọ́run, wọ́n bẹ̀rẹ̀ sí ní gbéga, wọ́n bẹ̀rẹ̀ sí lo ohun èlò orin. Nígbà tó wá yá, Bíbélì wípé ìkùùkuu ó kún inú tẹ́ḿpìlì Ọlọ́run. Àwọn àlùfáà wọn ò lè wàásù, wọn ò lè ṣiṣẹ́ ìsìn wọn nítorí pé ògo Ọlọ́run kún inú tẹ́ḿpìlì náà. Ògo Ọlọ́run ó kún inú tẹ́ḿpìlì náà. Iṣẹ́ tí ìyìn ṣe nìyẹn. Ìyìn ó mú kí ògo Ọlọ́run kó sọ̀kalẹ̀. Ìyìn ó mú kí ògo Ọlọ́run kó sọ̀kalẹ̀ sáàrin wọn. Ìyẹn ni pé tí wọ́n bá bẹ̀rẹ̀ sí yin Ọlọ́run, ògo Ọlọ́run á bẹ̀rẹ̀ sí sọ̀kalẹ̀. Bí ògo Ọlọ́run bá lè sọ̀kalẹ̀ sínú ayé èèyàn, kí ló ń jẹ́ àìní? Kí ló ń jẹ́ ìpọ́njú? Kí ló ń jẹ́ wàhálà? Kí ló ń jẹ́ ìbànújẹ́? Kí ló ń jẹ́ ìkorò? Kí ló ń jẹ́ àìsàn? Kí ló ń jẹ́ ìdààmú? Kí ló ń jẹ́ gbèsè? Kí ló ń jẹ́ ikú òjijì? Irọ́. Bí ògo Ọlọ́run bá dé, a máa gbé gbogbo nǹkan tí mo dárúkọ yẹn, ògo Ọlọ́run á gbé mì pátápátá. Wọ́n wá rí ẹ, wọ́n wá nílò ohun tí wọ́n wá ní ògo Ọlọ́run, wọ́n wá ní rí ìwọ gangan mọ́, wọ́n bẹ̀rẹ̀ sí rí ògo Ọlọ́run ayé rẹ. Iṣẹ́ tí ìyìn ń ṣe nìyẹn. Má gbàgbé o 2 Chronicles chapter 5 verses 12 to 14. Mo bẹ̀ ọ́, o gbọ́dọ̀ jẹ́ ní tó ń ka Bíbélì rẹ dáadáa. O gbọ́dọ̀ jẹ́ ní tó ń fellowship pẹ̀lú Ọlọ́run nípa ọ̀rọ̀ rẹ̀. Ìyìn á máa mú kí ògo Ọlọ́run sọ̀kalẹ̀ sínú ayé ènìyàn. Ìyìn á jẹ́ kí ògo Ọlọ́run kó sọ̀kalẹ̀ sínú ayé onígbàgbọ́. Òkùnkùn kì í ráyè nínú ayé ẹni tó bá mọ bí a ṣe yin Ọlọ́run. Kò ṣeé ṣe, torí pé ìmọ́lẹ̀ ni Ọlọ́run. Bí Ọlọ́run bá sọ̀kalẹ̀ sínú ayé ènìyàn, kí ló ń jẹ́ òkùnkùn? Òkùnkùn kì í ráyè o. Àlàáfíà máa ń jọba nínú ayé tó bá yin Ọlọ́run ni. Inú ilé tó bá ti yin Ọlọ́run, wọn ò tiẹ̀ ní ráyè láti jà, wọn ò ráyè láti yan odi, wọn ò ráyè láti máa rojọ́, torí pé ògo Ọlọ́run ti bo ayé bẹ́ẹ̀ yẹn. Ògo Ọlọ́run máa ìyìn, ó máa mú kí ògo Ọlọ́run kó bo ayé èèyàn ni. Ògo Ọlọ́run á wá bo ìhòòhò èèyàn. Ògo Ọlọ́run bá dé, àṣírí èèyàn á bò. Bí ògo Ọlọ́run bá dé, gbogbo ohun tó ń pè ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀, ìdààmú, ìpọ́njú, ògo Ọlọ́run ó máa ń já dànù ni. Èmi ọmọ ogun tó dìde sí wọn náà o. Èmi ọmọ irú ẹ̀wọ̀n tí ayé fi dè wọ́n náà o. Bóyá iṣẹ́ rẹ̀ náà fi ẹ̀wọ̀n dè ní o. Bóyá ìgbéyàwó rẹ ní o. Bóyá ọkọ rẹ ní o. Bóyá okòwò rẹ ní o. Bóyá àlàáfíà rẹ ní o. Bóyá testimony ẹ ni wọ́n ti sọ sí ẹ̀wọ̀n tí wọ́n rò pé ó ti tán fún ẹ. Ó ṣe é kó o ti gbàdúrà, kó o ti gbàwẹ̀, kó o ti lọ sórí òkè, kí àwọn 419 ti gbá ẹ títí. O ti náwó, o ti nára,
síbẹ̀ kò sí ọ̀nà àbáyọ. Wò ó, má lọ sáré mọ́tò kọlù kẹ̀kẹ́ o, má sáré mọ́tò kọlù kẹ̀kẹ́ rárá. Màmá yẹn ṣe sùúrù, bàbá yẹn ṣe sùúrù, ọ̀nkú ṣe sùúrù, àǹtí ṣe ni kó ṣe sùúrù. Wò ó, bó ṣe ń wò mí yẹn, oògùn tó kò lò ní antibiotic ni o, wọ́n máa ń pè ní antibiotic, ó ní ìyín jẹ́, ó lè gbàdúrà gbàwẹ̀ kí èsì má dé, ṣùgbọ́n kò sí bó ṣe lè gbàgbé yín Ọlọ́run tí èsì ò ní dé. Òyìnbó ní you can pray amiss but you cannot praise amiss. Nítorí tó wá ṣe tó rọrùn ní pé kò sí bí tó ti lè yín Ọlọ́run, ó lè yín níbi tí kíṣì bó ṣe ń tọ́ ṣe bẹ̀ lọ́wọ́ yẹn, tó ń ru ẹ̀bà lọ́wọ́ yẹn, tó ń bẹṣu lọ́wọ́ yẹn, tó fẹ́ dídòdò yẹn, ó lè máa yìn bẹ́ẹ̀, ó lè máa yìn, ó lè máa gbéga. Ó wà nínú ilé ìwẹ̀, ó lè máa yìn, ó lè máa gbéga. Òun wà nínú mọ́tò ẹ̀, ó lọ síbi iṣẹ́ ni, ó lè máa yìn, ó lè máa gbéga. Bóyá òun láti ibi iṣẹ́ ni, ó lè máa yìn, ó lè máa gbéga. Bóyá wà nínú ilé tọ́lẹ̀tì ni, ó lè máa yìn, ó lè máa gbéga. Bàbá yẹn, màmá yẹn, wò ó, jẹ́ kí n sọ kíní kan fún ẹ. Mo fẹ́ kó lọ wá òru méje, 7 days and 7 nights. Ní ọjọ́ méje àti òru méje, 7 days and 7 nights. Kó wá wákàtí méjì, kó fi yin Ọlọ́run. Kó bẹ̀rẹ̀ ní aago kan, kó bẹ̀rẹ̀ ní aago 12, kó parí ní aago 2. Nígbà tó bá fi di ọjọ́ keje, wàá bẹ̀rẹ̀ sí ní ríran, wàá bẹ̀rẹ̀ sí ní lálàá, wàá bẹ̀rẹ̀ sí ní rí àṣírí, torí pé nínú ìyìn ni Ọlọ́run ń gbé. Yóò dára fún lórúkọ Jésù. O ò dẹ̀ ní ṣe àṣetì o. Gbogbo ẹni tí ẹ ń sunkún, Ọlọ́run kó nu omijé yín nù. Èyí tí ẹ ṣe aláìní ohun kan tàbí èkejì, olùpèsè ní Ọlọ́run, Ọlọ́run yóò pèsè fún yín. Ojú ò ní tì yín. Gbogbo ẹni tí ẹ ń jagun àìmọ̀dí, Ọlọ́run kó dá sí ọ̀rọ̀ yín. Lórúkọ Jésù, ní oṣù tá a wà yìí gangan, oṣù kẹwàá nìyí, kọ́dún kó tó parí, ìwọ náà máa di aláyọ̀, ìwọ náà máa kọrin pé ẹ wá wo ohun t'Olúwa ṣe fún mi, ẹ wá wo ohun t'Olúwa ṣe fún mi, èyí ló mú mi dúpẹ́ o, èyí ló mú mi dúpẹ́ o, èyí ló mú mi dúpẹ́ o. Orin ẹni yẹn, orin tó máa kọ́dún kó tó parí nìyẹn. Wọ́n máa wí pé ẹ bá mi gbé Jésù yìí ga, alágbára ò ṣe o bàbá. Wọ́n máa kọrin, èmi kan máa bẹ́ẹ̀ yọ̀, èmi kan máa bẹ́ẹ̀ jó, ìwọ náà máa bá mi yọ̀, torí pé ọdún 2021 yìí kò ní lọ láì jẹ́ pé ìyẹn bá tẹ̀ wá lọ́wọ́ lórúkọ Jésù. Yóò dára fún ẹ. Ọlọ́run máa ràn ẹ́ lọ́wọ́, ṣùgbọ́n kí n tó máa lọ, jẹ́ kí n sọ kíní kan fún ẹ. Jẹ́ ká jọ sọ àjọsọ yé. Wo àwọn ẹ̀ṣẹ̀ tó ń yọ dáadáa yẹn, tó ń rò pé ẹnìkan kan ò rí ẹ, ìwọ ọ̀gá kọrin, àwọn máa kọrin, àwọn máa fọ́ gbá wọn nídìí, àwọn bá wọn sùn. Inú Ọlọ́run ò dùn sí, inú Ọlọ́run ò dùn sí. Ìwọ baálé ilé, o dẹ̀ lọ sí chọ́ọ̀chì, o ń ka bẹ́ẹ̀lì, ìwọ ló ní girlfriend nìkan níbi iṣẹ́, oníkan ní àdúgbò tó sì kẹta sí ẹ, oníkan ní shopping complex. Kí ló ń fi ṣe? Kí torí kí ni? Ó dẹ̀ níyàwó sílé, inú Ọlọ́run ò dùn sí. Ìwọ náà ló máa bá nídìí ọ̀tẹ̀ nínú chọ́ọ̀chì tó ń lọ, òwò máa dìtẹ̀ ní. Tọ́mọ Ọlọ́run bá lóhun Christian bá sọ̀rọ̀ pé ẹ káàárọ̀ bá kí ẹ̀ wá ago ni, kò sí òótọ́, ẹ̀sìn ló kàn gbé lórí. Ìwọ náà ló máa bá níbi wàá ṣe ìyá àjọ àbá àjọ níjọ́ Sunday, níjọ́ Tuesday, o tún gba inú ẹgbẹ́ òkùnkùn lọ nìyẹn. Ìwọ ni ìyá àjọ níjọ́ Sunday, láti jọ́ Wednesday, ìwọ náà ni ìyá ẹgbẹ́ náà, ẹgbẹ́ àwọn àjẹ́, ẹgbẹ́ àwọn àgbà. Inú Ọlọ́run ò dùn sí, inú Ọlọ́run kò dùn sí. Mo bẹ̀ ọ́, mo rọ̀ ọ́, jáwọ́, fi ayé rẹ fún Jésù. Kò sí ìrànlọ́wọ́ kankan bí kankan, kò sábùjá lọ́rùn ọpẹ́, kò sí. Ọlọ́run nìkan ló lè gbà wá, Jésù nìkan ló lè gbà wá. Wo adúró tí Olúwa kò dẹ̀ kí jogún òfo. Tí wọ́n bá ti wà lẹ́yìn Ọlọ́run tó dì í mú, ìṣòro lè wà lóòótọ́ o, ìdààmú lè wà, ṣùgbọ́n Ọlọ́run kì í fi àwọn tiẹ̀ sílẹ̀. Mo rọ̀ ọ́, mo bẹ̀ ọ́, jáwọ́ ní ìwà pálapàla, ìwà ìdọ̀tí, ìwà àgbèrè, rédèrèdè, ìwà tí ò fi ògo fún Ọlọ́run, ìwà tó bu ìwọ gan kù bí ìyálé, ìwọ ìyálé torí kó fẹ́ gba promotion níṣẹ́. Àwọn ẹgbẹ́ ẹ̀ wọ́n ń bá ẹ sùn kiri, wọ́n ń gbé ẹ kiri hòtẹ́ẹ̀lì. Aláìlójútì ni ẹ́. Ìwọ ọ̀gá abiṣẹ́ náà, àwọn ìyàwó níyàwó ló ń bá wọn sùn. Ọlọ́run má jẹ́ kó o kárùn, Ọlọ́run má jẹ́ kó o kú lójijì. Ẹ̀wọ̀n kẹ́ ó ti di part of me, mi lè ṣe é, ayé ń ṣerú ẹ̀. Mo bẹ̀ ọ́, má pa ẹ láìpẹ́ ọjọ́. Gba Jésù kúrò nínú òkùnkùn ní, má bá òkùnkùn rìn, má ní ìbáṣepọ̀ pẹ̀lú òkùnkùn. Jésù ní ìmọ́lẹ̀, wá sínú ìmọ́lẹ̀, kọ́lọ́run kí wọ́n náà lè rí àánú Ọlọ́run, kó o lè ní ìfọ̀kànbalẹ̀, kó o lè ṣeré, kí ayé rẹ kó bá lè dára, kí ètò Ọlọ́run fún ayé rẹ kó lè wá sí ìmúṣẹ. Ṣe ni kó o gba Jésù. Yóò dára fún ọ. Bóyá o dẹ̀ ti mọ̀ tẹ́lẹ̀ tó o ti ṣáko lọ,
padà ẹlẹ́ṣẹ̀ padà padà ẹlẹ́ṣẹ̀ padà ọdún ìdásílẹ̀ ti dé o padà ẹlẹ́ṣẹ̀ padà ọdún yìí ní ọdún ẹ má fi ìgbàlà rẹ dá ọ̀la o ọ̀la lè pẹ́ jù òní gangan ìfà wákàtí gangan ni tó bá ti tọ́ jẹ́ ká jọ gbàdúrà yìí bí ọwọ́ ọ̀tún rẹ lé kan àyà rẹ kó gbàdúrà tẹ̀lé pé Jésù Olúwa mo fi ọpẹ́ fún ọ torí pé ìwọ ni Ọlọ́run mo rí pé o ti fún ọ̀rọ̀ tó rán sí mi ní òní mo ti gbọ́ ọ̀rọ̀ rẹ mo wá ìrì mo wá bí ẹlẹ́ṣẹ̀ mo sì mọ̀ pé o wá sáyé láti wá kú fún mi láti wá kó ẹ̀ṣẹ̀ mi lọ o sì tún jí dìde torí náà mo jẹ́ gbogbo àìṣedéédé mi pátápátá láìkù kan mo bẹ̀ ọ́ fi àánú dáríjì mi fi ẹ̀jẹ̀ rẹ pa wo ẹ̀ṣẹ̀ mi rẹ́ ràn mí lọ́wọ́ láti bá ọ rìn ní òtítọ́ mo kọ èṣù àti iṣẹ́ rẹ̀ sílẹ̀ mo gba ìwọ Ọlọ́run ní Olúwa àti olùgbàlà mi kọ orúkọ mi sínú ìwé ìyè mo sì sìn ọ́ títí ayé ẹ̀nìpẹ̀kun Jésù Olúwa wa àmín tó hallelujah mo kí ọ kú oríire o gbogbo ẹ̀ tẹ́ gbàdúrà yẹn tọkàntọkàn mo kí n pé ẹ kú oríire o mo kí n pé ẹ káàbọ̀ sínú agbo ìgbàlà ẹ̀yin náà ti di onílé nìyẹn o ẹ̀yin ṣàlejò mọ́ o ní ìsìn o lẹ́tọ̀ọ́ láti gbàdúrà kí Ọlọ́run sì gbọ́ o lẹ́tọ̀ọ́ láti yan Ọlọ́run kí Ọlọ́run sì gbọ́ ìwọ náà ní ẹ̀tọ́ sí ohun rere gbogbo ohun tí Jésù kú fún pátápátá ìwọ náà ti ní ẹ̀tọ́ sí mo wá fẹ́ kó gbé ìgbésẹ̀ tó lágbára yìí lónìí gangan ibikíbi tó kó máa kó wà continent tó kó wà ibikíbi tó kó máa gbé wá ìjọ Ọlọ́run lọ ìjọ tí Ọlọ́run mo ń sọ mí ní ìjọ èṣù wá àpéjọpọ̀ àmọ́ Ọlọ́run tó jẹ́ pé ọ̀rọ̀ Ọlọ́run ìfẹ́ Ọlọ́run ìwọ̀gbé ayé ìwà mímọ́ ló jẹ wọ́n lógún lọ darapọ̀ mọ́ wọn níbẹ̀ lọ sí ìpàdé àdúrà lọ sí ìpàdé ẹ̀kọ́ bíbélì gbogbo ìpàdé tó máa ń ṣe níbẹ̀ tó bá ìlànà Ọlọ́run mu lọ síbẹ̀ lọ darapọ̀ mọ́ wọn jọ má jẹ́ kó jìnnà jù bóyá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tó bá kó wà mọ́tò 15-minute drive síbi tó ń gbé tó bá dé wà mọ́tò tó yẹ pé kò ní ju ìṣẹ́jú mẹ́wàá lọ síbi tó ń gbé lọ darapọ̀ mọ́ lẹ́ni gangan ni lọ bá olùṣọ́ àgùntàn wọn pé tò ìwọ náà ti wọlé o ti di family member wọn á sọ fún ẹ kó o dẹ̀ wá bíbélì ẹ kí wọn bẹ̀rẹ̀ sí ní kà á ìwọ̀nba tó bá mọ̀ máa sọ wọ́n wá rí i pé àánú Ọlọ́run á bẹ̀ sí ní bá ìrìn àjò náà á wá rọrùn fún ẹ yóò dára fún orúkọ Jésù ojú òní tiẹ̀ ò ní dààmú àtijọ́ àti kò ní ní ẹ lára lórúkọ Jésù ní ìparí oṣù yìí gangan ó máa gbégbá ọpẹ́ special thanksgiving ní ọpẹ́ yẹn máa bẹ̀rẹ̀ níjọ́ Sunday wà tó parí ẹ̀ ní Sunday kejì torí ojoojúmọ́ máa ṣọpẹ́ akọlù oore lọ́nà máa ṣe fún ẹ wàá bẹ̀rẹ̀ thanksgiving láago mọ́kànlá ní Sunday kìíní wàá parí ní Sunday kejì torí pé ó máa lágbára gan ó máa lárinrin ó máa làmìlaka ó máa ga gan torí pé òjò àánú Ọlọ́run ó bẹ̀rẹ̀ sí ní rọ̀ sí ẹ lórí o yóò dára fẹ́ lórúkọ Jésù àtúrẹ́ra lórúkọ Jésù Ọlọ́run kò ní fi eléyìí ṣe àrímọ́ wa àti èmi àti wọ àwa kì yóò kú bí kò ṣe yíyè yóò dára fẹ́ lórúkọ Jésù yóò dára fún àwọn ọmọ yóò dára fún àwọn aya wa a ò ní dààmú a ò ní gbé ẹnikẹ́ni sí nínú wa lórúkọ Jésù ojú rere àti àánú Ọlọ́run kò ní fi wá sílẹ̀ lórúkọ Jésù yóò dára fún wa kò ní sọkọlù wa mo lọ náà nìyẹn o a tún pàdé mo kí n tó máa lọ gbọ́ yìí Jésù lolúwa hallelujah ó dìgbà kan náà.